Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa. Mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Lásìkò tẹ́ fi ń gbọ́ wa pé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o. A ò ní rí orun gbé sọnù bí ó ṣe bí ọmọ láṣẹ Èdùà. Ǹjẹ́ ẹ ti rí, ṣé ẹ ti gbọ́? Ẹ jẹ́ ń gbé yín débẹ̀ wípé gómìnà Ọ̀yọ́ stéètì tí gbogbo ènìyàn mọ̀ sí gọ́vnà Ṣèyí Mákindé, bàbá ti yí spíkà sókè o, bàbá ti sọ̀rọ̀ sókè. Bẹ́ẹ̀ ni o, gọ́vnà Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ sókè ní orí ọ̀rọ̀ tó lọ lọ́wọ́ yìí, ìyẹn ọ̀rọ̀ olórí Queen Naomi àti Oríyọmí Hamzat. Bẹ́ẹ̀ ni gọ́vnà Ṣèyí Mákindé ti wá sọ̀rọ̀, tí ẹ ò bá gbàgbé, lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní on the 18 oṣù kejìlá, ìyẹn ní ọdún 2024, níbi ayẹyẹ Children Fun Fair tí ó jẹ́ pé ó wá lead sí ìtẹra ẹni pa, ó wá lead sí tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ṣòfò. Now gómìnà Ọ̀yọ́ state ti wá láhùn, ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé gómìnà Ọ̀yọ́ state ti láhùn, ó ní kò sí lábẹ́ bó ti wù kó rí o, ó ní kò sẹ́ni tó kọjá òfin. Bẹ́ẹ̀ ni gómìnà Ọ̀yọ́ state ní kò sẹ́ni tó kọjá òfin o, tó túmọ̀ sí wípé wọ́n máa kojú ìdájọ́ wọn ni, wípé wọ́n máa face trial, tó túmọ̀ sí wọ́n máa ṣe ìdájọ́ wọn nílé ẹjọ́. Ọ̀gá o, wọ́n lọ́ máa ṣe ìdájọ́ wọn nílé ẹjọ́ ni o, wípé òfin tó di ẹlẹ́hà náà ló di ọmọlé kéwú. Ṣùgbọ́n mi ò wá tí ì lè sọ o, ṣùgbọ́n ó ti jáde, ó ti sọ̀rọ̀, ó ní kò sí irú nǹkan náà, kò sọ́nà, kò sẹ́bẹ̀, kò sí irú àrọwà tí ìlú fẹ́ pa, wípé kò sábùjá lọ́rùn ọ̀pẹ jù pé kí wọ́n fèsì ilé ẹjọ́ lọ. Ṣùgbọ́n o, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti fẹ́ pè pa, wọ́n ti fẹ́ pe aago ẹ̀ pa lórí ọ̀rọ̀ yìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí pé gómìnà Ọ̀yọ́, ẹ má gbàgbé pé kò máa ń ṣe Oríyọmí Hamzat nìkan ní ìṣẹ̀lẹ̀ irú ẹ̀ ṣẹlẹ̀ sí. Ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, tó dẹ̀ jẹ́ pé inú oṣù kan náà yìí ni ìṣẹ̀lẹ̀ bí irú ẹ̀ méjì tó ṣẹlẹ̀ léraléra. Bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ nílùú Anambra, bákan náà ó dẹ̀ ṣẹlẹ̀ ní ìlú Àbújá. Àwọn èèyàn tún wá wò pé àwọn tó ṣẹlẹ̀ sí ní àwọn yẹn àti irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́hùn, kí ni ìgbésẹ̀ tán rí gbé sí? Ó ṣe wá jẹ́ wípé tí Yorùbá lẹ wá mú kókókókókó bí pó tí o, ẹ ò ní jùúlẹ̀ mọ́. Ṣùgbọ́n gómìnà Ọ̀yọ́ state bínú tán ni o, ó ní ṣé ẹ fẹ́ gbọ́, bẹ́ẹ̀ bá sòkìdílẹ̀, ìyún ò ní kó má kojú ìdájọ́. Ṣùgbọ́n ìgbà táwọn ọ̀pọ̀ èèyàn ń pè láti máa ní ó ṣe báyìí, ó ṣe jẹ́ pé tí Yorùbá lẹ wá ní pé dandan ni kó lọ sẹ́wọ̀n. Ẹ máa gbọ́ èsì bàbá. Gómìnà Ọ̀yọ́ ní ṣe rí gbogbo àwọn ilẹ̀ tẹ́ ń dárúkọ yẹn, ó ní kò kọ òun o, ó ní ṣèbí Anambra kò ṣàǹṣe ilẹ̀ Yorùbá, ṣèbí Àbújá náà kì í ṣe ilẹ̀ Yorùbá débi pé ó fẹ́ jẹ́ ilẹ̀ Ọ̀yọ́. Ó ní ṣùgbọ́n ṣe erélè ilẹ̀ Ọ̀yọ́ lélẹ̀, ilẹ̀ Yorùbá lélẹ̀, ibi tóun ti láṣẹ ọ̀rọ̀ lélẹ̀. Ó ní kò sábùjá lọ́rùn ọpẹ́ o, bí kò ṣe wípé kó wọ́n padà fèsì ìdájọ́. Ó ní kò sábùjá lọ́rùn ọpẹ́ pé ju wípé kí wọ́n kojú ìdájọ́ lọ. Ọ̀rẹ́ ni wọ́n o, àfi k'Ọlọ́run ọba kó máa ṣọ́ wa. Kódà gómìnà Ọ̀yọ́ jẹ́ kó yé wọn pé tó bá ṣeé ṣe, tó bá lè grant wọn bail kí wọ́n tó lọ kojú ìdájọ́ wọn. Ó ní kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú yẹn o. Ó ní tó bá ṣeé ṣe, tó bá yẹ pé bóyá wọ́n ti gba béèlì wọn kó tó lọ kojú ìdájọ́, ó ní kò sí wàhálà. Ó ní ṣùgbọ́n wípé wọn ò ní padà kojú ìdájọ́ yẹn, ó ní kó yọ ọ́, nítorí wípé ibi ò jù bí, ó ní bá a ṣe bẹ̀rù òun náà la bọ́mọ. Ó sì tún jẹ́ kó yé wa pé ṣé ẹ fẹ́ gbọ́, kí gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà yìí kí wọ́n má tẹ̀lé, kó sọ pé àwọn ò tẹ̀lé òfin. Ó ní kí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà bínú tó pé àwọn ò tẹ̀lé òfin, ṣùgbọ́n òun o, ìpínlẹ̀ Ọ̀yọ́ tóun wà o, ó ní wọn ò ní ọ̀nà méjì ju pé kí wọ́n gbájúmọ́ òfin Nàìjíríà, ìyẹn Nàìjíríà law, Nàìjíríà constitution. Ó ní kí wọ́n gbájúmọ́
òfin Nàìjíríà ní títí wọn pé àwọn máa tẹ̀lé òfin, àwọn máa tẹ̀lé ìlànà Nàìjíríà. Ẹ wá wo ilé ayé, ọ̀gá orí níwọ̀n, àfi kí Ọlọ́run ọba kó máa ṣọ́ wa ni o. Ṣóréṣóré ẹ máa ṣọ́ra ṣe. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ á gbọ́n tí àwọn ènìyàn sọ. Yorùbá Nation ló lè ṣe. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ọ̀kan ló gbé wa débẹ̀, ó ní Nàìjíríà wíyéèdì. Ó ní lóòótọ́ nǹkan tí ó ti ẹnu gómìnà Ọ̀yọ́ State ìyẹn Ṣèyí Mákindé jáde yìí, ó ní ó kan òun lóminú, ó du òun gan. Nítorí pé ó ní tó bá ṣeé ṣe wọ́n lè fi sí house arrest. Ṣùgbọ́n kó tó di pé Naomi ṣayẹyẹ yìí, wọ́n ní Naomi ti lọ bẹ kọmíṣánná wò ní ọ́fíìsì ẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé ó ṣe ayẹyẹ yìí. Dẹ̀ nígbà yẹn wọ́n arrest ẹ̀, lẹ́yìn ẹlẹ́ṣẹ̀ wọ́n arrest ẹ̀ wípé kí ló dé tí ò sọ fún àwọn gbogbo àwọn béèrè tó yẹ kó béèrè, kí ló dé tí ò béèrè kó tó di pé ó gbé ìgbésẹ̀. Ìyẹn kan yẹn ṣe mọ̀ wípé Oríyọmí Hamzat náà ọ̀rọ̀ ló dé bẹ́ẹ̀. Wọ́n ní òun náà ti gbìyànjú o, òun náà ti jàjàjà lórí wípé kí gómìnà Ọ̀yọ́ State kó lè borí ìbò nígbà yẹn. Kódà torí ẹ̀ wọ́n ló ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá tó jẹ́ wípé kò wó bẹ́ o. Ṣùgbọ́n ó yá sọ fún mi, ta ni ó mọ̀? Ṣẹlẹ́dẹ̀ ló lè sọ pé ó mọ̀ o, àbí kórìgbẹ̀ kó má jẹ o? Ṣé gbogbo ajá ló lè sọ pé ó mọ̀ o kórìgbẹ̀ kó má jẹ o? Ta ló lè sọ pé ó mọ̀? Kó wá bí kó wá wí. Bẹ́ẹ̀ ni o, kì í mutí mu sìgá bórí ṣìnà wá ṣe o. Ta ló lè sọ pé ó mọ̀? Kó wá bí kó wá wí. Bẹ́ẹ̀ ni o, torí kò sẹ́ni tó lè sọ pé òun mọ̀. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ẹ jẹ́ ká gbà pé eléyìí ó dàbí pé setup lélẹ́yìí máa jẹ́. Bẹ́ẹ̀ ni ó dàbí pé setup lélẹ́yìí máa jẹ́ o, nítorí àfikọ́ Ọlọ́run ọba kó dẹ̀ kó wọn yọ ni o. Ṣé ẹ mọ iye ọ̀pọ̀lọpọ̀ NGO tó ti stop àti máa fún àwọn èèyàn lóúnjẹ, tó jẹ́ pé àwọn NGO gan wọn ò róúnjẹ fún yàn mọ́, wọ́n ti stop ẹ̀ ní last Christmas yìí. Ẹ̀díṣẹ́ fẹ́ kí ebi pa ará ìlú kú ni. Ìkàlẹ̀ eléyìí o. Gómìnà Ṣèyí Mákindé wọ́n ní ṣé báyìí ṣe máa ṣe fún ti pírẹsidẹ́ǹtì náà lélẹ̀ pẹ̀lú èròǹgbà yìí. Lóbi mi tọ́ka mo. Ẹ wo ìyá mi bàbá mi Yorùbá Nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ bá wa gbé wọ gbòòrò ayé, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yàwó èèyàn lọ́tùn ló sì pé Yorùbá Nation ni o. La fi sọ pé a ó máa bẹ̀ ọ́ bí ẹni bẹṣu àtẹlẹsẹ̀ á sì máa bẹ̀ náà. Gbogbo ẹni tó bá láwọn ní dé, òun láwọn ní dé bá. God bless Yorùbá Nation.